أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó tún ṣe wá kú lórí dáadáa à ń bẹ pẹ̀lú ìdùnnú à ń bẹ dáadáa àánú Ọlọ́run mi fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀. ọ̀nà àbáyọ rèé fún ẹni tí oúnjẹ ojú oorun tó ti ṣàkóbá fún. ọ̀nà àbáyọ rèé ẹni tó ń jẹ ojú oorun bá ti ṣe àkóbá fún. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lérò wípé a kì í mẹ́nu bà, mo sì máa ń sábà mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí náà. ìkànnì àwọn bọ́dà pè mí bóyá bíi 3-4 days ago. àwọn fẹ́ jà ní ọ̀tọ̀ ní tí ń bí àwọn nú, ọ̀tọ̀ ní tí wọ́n gọ sábẹ́. ọlọ́mọsá mẹ́rin kò kàwá ọdún lórí dáadáa. kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ nípa gbogbo nǹkan tẹ́ bá kanu sọ yìí Bukhari gbogbo ẹ̀kẹ́ máa kà síta gbogbo ẹ̀ wọ́n kà àìmọye yìí tán fi boko ànábì jẹ́ mọ́ra bí èwo nú ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ogun ababẹ̀rẹ̀ sí sàlàyé ànábì zanazala ń bá ìyàwó ẹ̀ ṣàṣepọ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ mo lẹ́yìn ilẹ̀ gbádìí sí iye bó ti rí rè ẹ jáde ẹ lóògùn ọ̀dá sẹ́ni tí wọ́n bá fún ní oògùn jẹ sẹ́ni tí wọ́n bá ṣe kinní kan ṣé yàsí náà lẹ́ẹ̀ máa kà fún mọ́ ni ṣé babaláwo lẹ́yìn ni àbádífá wọ́n sàn jára para ẹ sá kìlọ̀ fún èyí yẹlẹ́mà yìí yẹn afa Ahmed ọlọ́mọ àti dáadáa fún afa máa wà náà dó lórí dáadáa ẹ kìlọ̀ fún kíní kan wọ́n là pé ìkànnà nìyí aláǹgbá tẹ sọ̀rọ̀ ń pẹ́ òun náà ní kò sábúrú ń bẹ̀ nítorí pé kan nìyí àmọ́ tẹ pẹ́ lómi lọ́ọ́ bá sọ yóò dariwo mu ní òkè ọ̀rọ̀ aláǹgbá tẹ mi sọ kí làwọn ní kẹ́ lò fún kí ni àwọn èèyàn yín ní káwọn ó lò fún ẹ jẹ́ kí àfọ̀nìjálàbí kan jáde kọ́ wá dìnnà yẹn ní public lóníjálàbí haran wò táwọn oníjálàbí náà mọ̀ pé oníjálàbí ni kọ́ wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ká lo aláǹgbá fún ẹ̀yọ́nú asínà àwúre àfọ̀ṣẹ pé ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ni ẹ rí i pé yóò dariwo iṣu atatẹ́yìn yẹn ní ọ̀dà lórí mídíà ọ̀tọ̀ ní táwa ni wọ́n lè lò fún bọ́ọ̀ bá sì ti ní pè níjà ẹnìkan ní ọmọ jẹ́ ẹnìkan ní ọgẹ́ sísá sùn ọlọ́mọsá mú adó lórí dáadáa wọ́n sàbẹ̀rẹ̀ sí ẹ̀yìn bí ẹ bá jẹ poison tí ẹ bá jẹ kíní kan bí ẹ bá mo ní gbogbo nǹkan wọ̀nyí náà láti ṣàlàyé ó lóògùn ókè èmi ò tún wá wáyé ní àná ẹ̀yin kan máa ṣàlàyé nípa pé tẹ̀ ní kí ló mọ̀ ṣàlàyé náà ẹni tó rí bá ń fọ́ ẹni tó rí bá ń ṣe kíní kan yìí ò tiẹ̀ ẹ̀yin ṣé ẹ̀yin ò ẹ̀ mọ̀ páyé ń bẹ ni mo ní mo mọ̀ páyé ń bẹ èmi náà ń bẹ nínú ayé ẹ̀yin náà ń bẹ nínú ayé lẹ́yìn èmi àti ìtajọ wà yìí ẹni tá a bá fẹ́ ṣe ń jàǹbá ẹni tá a bá fẹ́ ṣe kà fún àwọn èèyàn kan bẹ ń wò lọ́nà kan sí kejì tá a fi lè ṣe jàǹbá fún yàn lẹ́yìn pé kí wọ́n pass information kan ó lè jẹ́ wrong information fáwọn kan kí wọ́n bá wọn gbé síta láti lè bàyàn ló kọjẹ́ àwọn kan ò ní jù bá ń lọ àbí kí wọ́n gbìyànjú kán fáwọn èèyàn kan lówó láti lè gba information kan nípa ẹ̀ ó lè gba àwọn lọ́dún kan láti lè máa gbá research ló ń pa èèyàn báwo ni bóní táwọn kan ò jù bá ń lọ táwọn èèyàn kan ní pé wọ́n mọ̀ pé oògùn yìí máa ń ṣiṣẹ́ eléyìí máa ń ṣiṣẹ́ tí ẹ̀ bá pa eléyìí pọ̀ láti lè fi ránṣẹ́ nìkan tí ẹni kó wéwé àti egbò kọ́ papọ̀ ẹni tó gba sẹ́hùn ṣe gan tá a bá sọ fóun náà pé eléri burúkú gbákejì tiẹ̀ lọ gbéṣẹ́ fún kí ló lè bá tèèyàn jẹ́ níbi kí ewé yèrèpè ewé làwálé kí ọ̀pá méjèèjì pọ̀ láti lè fi ba tẹnìkan jẹ́ kí lọ́mọ tó ṣiṣẹ́ lára ẹ̀ òun náà ò lè sọ pé nǹkan pàtó kan báyìí ló ṣiṣẹ́ lára ẹ̀ èèyàn ìyẹn ìmáyé ẹ̀mọ̀ kan èèyàn tó bá ti lè ṣe nǹkan kan yàtọ̀ sí mi ní tèmi àti ẹ̀ lè sọ pé nta mọ̀ ní ká pa kíní kan pọ̀ ká da sójú ọ̀nà fún yàn ká kó bá tẹ̀ ká kó lọlé babaláwo ká fi kíní kan gún kíní kan ká ní èròǹgbà pé àbúrò ọmọ ṣe ká bùn nǹkan kan mọ́lẹ̀ ká gbé síbi iná ká ló lè bá máa tẹ́yìn tọ̀hún ká ṣe kíní kan bóyá kó lè bá yí lórí ká ṣe kíní kan sí rutaforik láti lè da ìdílé kan rú ọkọ àtìyàwó kí gbọ́n mi sí omi ò tó kọ́ máa ṣẹlẹ̀ láàrin wọn. tó bá ti di pé àwọn ọ̀nà kan wá ń bẹ tí èèyàn ò lè já ewé kọ́ já egbò kò ní olúgbòhùn bọ̀ tí ó ní ọ̀nà kan láti lè máa fi sàwọn èèyàn kan ní sùtá lẹ́mìí òkùnkùn kan ẹ̀ kàn ń wò láwòrán èèyàn ni kì í ṣe èèyàn bíi tiwa mọ́ ẹni tó ti bá wọn ṣàyàtì náà wọn mọ ogun èṣù múlẹ̀ ó kélé ní kí wọ́n wọlé síbi wípé ẹni tó bá ọ̀nà àbáyọ fẹ́ni tí oúnjẹ ojú oorun ti ṣàkóbá fún ìgbà tí mo ní ẹni tí oúnjẹ ojú oorun ti ṣàkóbá fún ajé ọjà sí pé àwọn oúnjẹ oorun kan bẹ téèyàn lè jẹ téèyàn bá lálàpọ̀ jẹun lójú oorun àwọn kankan bẹ tí ò ní ìtumọ̀ wọ́n máa ṣayé ẹ̀ lọ ni àwọn kankan wá ń bẹ
ó lè ṣàkóbá fún yàn bóyá ó ti wá ṣàkóbá bóyá kó má bàa ṣàkóbá kí ni solution gbogbo mùsùlùmí ó rọrùn ìwọ ló kù sí lọ́wọ́ kò gbára lọ́lọ́run kò sì ní belief pẹ̀lú ohun tá a bá sọ táwa náà lọ́nà mi ọ̀nà kan sí kejì tá a lè gbé gbà tó tayọ tá à ń sọ yìí àmọ́ bí tá a bá ti mú nǹkan kan jáde 100 kù ń bẹ gbogbo ẹ̀ náà kàlẹ́ máa ṣàlàyé tán lẹ́sẹẹsẹ láàmú mọ́ wa. Wa alaikum salam wa rahmatullah àná ọlọ́run ní fi wálẹ̀ ká sùn ká jẹun lójú oorun ó ti wá di wàhálà àìsàn sínú ara kí lọ́nà àbáyọ ẹ̀ gẹ́gẹ́ bí tí máa ń ṣàlàyé tẹ́lẹ̀ àlá oríṣi mẹ́ta làlá àti ṣàlàyé ntẹ yàn rọsùn ntẹ ṣèyítàn gbé wá bushra min Allah èyí tọ́lọ́run fi fún yàn ní information pé mo fẹ́ ṣe nǹkan báyìí òun làlá tí yàn máa lá tí máa múnú yàn dùn tó bá jí inú tiẹ̀ gan máa dùn pé ṣé pé ojú àlámọ́ wà làhùlà téèyàn bá rẹ̀ ní àwọn ipò tó dùn mọ́ àlá lójú oorun kí asira wa ń yè kátara wa lólobó ká pẹ̀rẹ̀ wa sá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníjàlábí wọ́n máa ń dẹ́rù bà wá ní tí ò tí ì ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá ti ń jẹun lójú oorun ìlọsíwájú ẹ̀ kò ní ṣeéṣe yóò máa rí fàsẹ́yìn wàhálà ọmọ wọnú ayé ẹ̀ bí ó bá ti jẹun lójú oorun oúnjẹ ojú oorun ẹ máa wò pé èèyàn ò lè wà láyé kó má jẹun lójú oorun rí oúnjẹ ojú oorun àwọn ìpèníjà kan ni tí ò lè dáwọ́ dúró nínú ètò ìgbésí ayé ẹ̀dá èèyàn ní súnmọ́ lọ́hùn ọ̀ ní bọ́ lọ́hùn ọlọ́hùn ní fẹ́ràn rẹ títí kọ́ mọ́ sùn lójú oorun jọ kan pọ̀ lálàá ó jẹun àmọ́ kí la fi mọ̀ èwo ló ń jẹ oògùn èwo ló ń jẹ tí kò ní kankan ṣe pẹ̀lú oògùn wa aleykum salaam wa rahmatullah àná ọlọ́hùn ní fi wálẹ̀ eléyìí tún ní brot onígbàgbọ́ olóògùn ǹjẹ́ aláǹgbá jíjẹ bá súnà ànábì wa ọba súnà ànábì sànà mo bàjẹ́ ọba súnà ànábì mo gan oúnjẹ aláǹgbá dùn gan ó dùn gan ẹ má lọ jẹ́ láwọn fámìlì ọ̀ní jẹ́mọ́sítọ̀ ní ọmọdé ọbọ̀ pa sọ́rọ̀ wọn àtàgílí tí àtàlégbà bákan náà ni wọ́n tí ẹ bá ní kí ẹ máa ka kọ́mẹ́ntì àwọn ó lè jẹ́ àwọn babaláwo ni tábàbí òun náà léèrè ní ìsìnkú aláǹgbá ọ̀ kí làwọn máa fi ṣe níta sí pé fún nínú ọmọ ká o pé ọ̀dà fẹ́ yọnu gan ọ̀dà fásínà gan ẹnìkan ní dánrù yẹn wò àfonídán ẹni tí ń retí ìparun sínú ìgbésí ayé ẹ̀ kò tí ì wà àmọ́ ó dùn gan wọ́n bá ti lè jẹ́ tata jíjẹ ni ó bá súnà tata sọ àpá yìí sì jẹ́ ń bí àmọ́ ó bá súnà níbi sànà àwọn èèyàn lè jẹ́ tata ẹ̀rí wà fún gan ìyẹn tiẹ̀ ó fìdí múlẹ̀ gan. oúnjẹ ojú oorun báwo la ṣe mọ̀ pé oúnjẹ tí mo jẹ yìí téèyàn jẹ yìí oúnjẹ tó jẹ yìí oògùn ló jẹ kódà tó jẹ́ pé bó ṣe jí kò tí rí bákan pé kó fi mọ̀ pé ó ti jẹ oògùn wa aleykum salaam wa rahmatullah sẹ́rí oúnjẹ ojú oorun torí pé tí wọ́n bá ti ju ọ̀rọ̀ kan lẹ̀ láti lè kópa yà bá wa bí yẹn bá ti ń jẹun lójú oorun kò ní lọ síwájú yóò mọ ìfàsẹ́yìn ni àwọn oúnjẹ wo gẹ́gẹ́ lóúnjẹ ojú oorun tó jẹ́ pé poison ni pé eléyìí oògùn ni eléyìí normal sẹ́rí èèyàn wọn a máa fún yàn ní poison jẹ lójú ayé àti lójú oorun àwọn poison kan wà àtèmi àti ẹ lọ́jọ́ clear sí pé poison ni kíní yìí èèyàn ò gbọ́dọ̀ jẹ àwọn èèyàn máa dọ́gbọ́n sí kódà nínú àgbàdo tá a máa ń jẹun nínú àgbàdo tí ó bá ti yọ ọmọ ìkankan bẹ nínú ẹ poison ní fáwọn ẹ̀dá tá a bá papọ̀ tá a bá gbìmọ̀ sí oúnjẹ lọ́sọ̀mọ́ àmọ́ tá a lò kíní yẹn nígbà káì. Wa alaikum salam wa rahmatullah alama mi ana Ọlọ́run ní fi wálé poison ń bẹ lára àwọn kankan lára àwọn kan tá a máa jẹ poison ń bẹ lára àwọn kankan mi ọmọ adama lè fi ṣe jàmbá fún yàn sẹ́rí àwọn èèyàn kan wà ń bẹ wọn ò ní gbọ̀n kankan sóúnjẹ ìwọ lè máa sọ wọn mo mọ̀gbà tó búra ìsìn yẹn mo mọ̀gbà tí ń gbómi yẹn bọ̀ kò fi kankan sínú ẹ̀ àwọn èèyàn kan bẹ wọn ti bá ṣàìtàn múlẹ̀ wọn ò ní gbọ̀n kankan sí omi tó fẹ́ mu wọn ò ní gbọ̀n kankan sóúnjẹ tó fẹ́ jẹ nínú ìka wọn tá bá ti lè kíka bọ̀ àṣẹ tí wọ́n fẹ́ yẹn ti wọ bẹ̀ torí pé òun gangan ìwọ kàn ń rí i pé èèyàn ni etí ń gbénú ẹ̀ èèyàn kọ́ mọ́ èèyàn kọ́ mọ́ ṣàyàtì inú mìíràn hens àwọn ọmọ ogun èṣù nínú àwọn èèyàn tá ń bá wa gbé wọ́n ní ọ̀nà kan sí kejì tí wọ́n lè ìka láì bu nǹkan kan sí wọ́n lè fi poison oúnjẹ ọ̀rọ̀ mọ́sá máa kó wa yọ.
ìyẹn bí gbogbo oúnjẹ tí mùsùlùmí bá fẹ́ jẹ wọ́n sọ pé bismillah kó tó jẹ Ọlọ́run máa ń lò ní sábàbí dáadáa láti lè kó yàn pẹ̀lú àwọn yẹn kan ń bẹ ọ̀nà ẹ̀mí òkùnkùn kan làwọn fi ṣèyàn jàǹbá àwọn yẹn kan ń bẹ àwọn ò ní abumari diya nọ́mbà mi náà 00 wa alaikum salam wa rahmatullah 00 33 53 71 07 ẹ má ti pè é ní sinwó ẹjọ ọ̀fọlọ́nbẹ 080 33 network yẹn ni o mi mọ ó dàbí pé tí wọ́n padà dé sá network wa ń bí mi mọ tó ń ṣẹlẹ̀ ok ti fẹ́ mọ́ mi láàgán o kí ló dé oúnjẹ táwọn kan lè fún yẹn wọ́n lè poison yẹn ń bẹ nínú ẹ̀ àfàìjẹ́ tó bá ń gbọ́ mọ jẹ́ mọ pọ̀ a lè fi wẹ́ni tí ò jẹ́ ń bẹ nínú poison tó yẹ pé tó bá jẹ́ tán sìn liver gan ti mọ̀ pé òun ti ṣe déédéé àgbákò tí liver bá ti ṣe déédéé àgbákò wàhálà ti dé ẹ̀yìn ọkọ̀ lọ́fẹ́ sọ sẹ́lẹ̀ yẹn èyí tó kù ní pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó ọlọ́mọsá máa kó wa yọ ṣé network yẹn wà òkè oúnjẹ ojú oorun mashallah ọ̀nà àbáyọ fún ẹni tí oúnjẹ ojú oorun ti ṣàkóbá fún àbí tá a lè ti mọ̀ kalẹ̀ kó tó dé lẹ́yìn èèyàn tó lè fún èèyàn ní poison jẹ àwọn míì máa wá èèyàn máa jẹ míì tó jẹ́ pé kì í ṣèèyàn àlejànú gángan ni torí pé àlejànú ń gbénu ara wa àmọ́ lòun fún wọn láǹfààní báwa ti wà láyé tó jẹ́ pé ntàwọ̀ ẹ̀dá bá rí tá a bá fojú wa rí náà lárí ntà àbá rí tá a bá bò mọ́bì kan Yorùbá fi ní àlejò tó dé tí ń sọ pé adìẹ dúdú la sè lọ́bẹ̀ ajẹ́jẹ́ pé nìkan nínú ilé wa ló fún ní information àyàfi tí ìbá ṣe adìẹ dúdú ló kù àlìjànú ọlọ́ọ̀ni innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum inna ja'alna shayatina awliya'a lilladhina la yu'minun ọlọ́ọ̀ni ṣaitan rí yín òun àtàwọn ọmọ ogun ẹ̀ mina haythu la tarawnahum níbi tẹ́yìn ò ti lè rí wọn àwọn ò lè pàdé wọn àwọn ń rí wa tá a bá ń lọ àwọn máa yà fún wa àwọn ò rí wọn sí network yìí sí tọ́ ọ̀dà ìpò wa òkè mi rí níbi tí mo ń wò wájú yìí ẹ jẹ́ pé mi ì tiẹ̀ mọ̀ pé mi ì rí anything comment mọ́ wájú yìí network yẹn àbọ̀ rí wọn ó kàn dúró sí gidi ì tiẹ̀ mọ̀ pé ajẹ́ máa wo fóònù iwájú mi àlìjànú sẹ́rí ọlọ́run ni wọ́n máa ń àwọn ṣèitán àtàwọn ọmọ ogun ẹ̀ ń rí wa àwa la rí wọn sẹ́rí ṣèitán kan àwọn tálíjànú bá ń gbé ara èèyàn yìí máa jáde tí ó tọ̀ padà yìí máa ó lè gbé oúnjẹ wọlé fún yàn sẹ́rí téèyàn bá wá sùn lójú oorun téèyàn ò fi mọ̀ ní ó wá lọ́tọ̀wé yẹn o kọ̀ wá lọ́tọ̀wé yẹn o tó bá jẹ́ pé oúnjẹ tó nọ́mà lèèyàn sùn lójú oorun tó jẹ tó bá sùn báyìí tó bá lálàá pé ó jẹun bí èèyàn sì lálàá èèyàn lè lálàá mo wọ mọ́tò mo bọ́lẹ̀ mo travel mo darí àwọn èèyàn kí mi wọ́n bímọ mo lọ́bẹ̀ mo sì náwó ẹnìkan kú wa lọ́bẹ̀ ẹnìkan mo lọ Mọ́kà mo múra mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ pilẹ̀ ilé mo ta mọ́tò mo ra mọ́tò mo rọ bí èèyàn sì lè la bẹ́ẹ̀ náà ni èèyàn lè lálàá pé òun lọ bí òde wọ́n fún un lóúnjẹ jẹ sẹ́rí tó bá ti wá tají tó bá jẹ pé oúnjẹ tó nọ́mà àlá tí ò ní tùmọ̀ ni pé ọkàn wà bẹ́ẹ̀ ni oúnjẹ yẹn yóò jẹ oúnjẹ tí wọ́n gangan dámà lójú ayé lápẹjúwe tó bá sùn lójú ọrùn tó bá lálàá pé ó jẹ rice ìgbà tó jẹ tán ọmọ juice bọ́sẹ̀ tají mo jẹ túwó ó jẹ àmàlà bọ́sẹ̀ tají lójú ọrùn yẹn tó bá ti rántí oúnjẹ yẹn yóò relate mọ́ oúnjẹ tó o máa jẹ tẹ́lẹ̀ lójú ayé yàtọ̀ sójú oorun sẹ́rí oúnjẹ tó máa ń sábà jẹ poison lóúnjẹ tó o pé tó o bá tají ìwọ gángan ò ní lè sọ pé irú oúnjẹ báyìí ni ọkàn sábà pé mo jẹ kíní kan mi ò jẹrú ẹ̀ rí mi ò àyè kúkú fàdí dáná sáà máa ń fàdí dáná tí ì bá yẹ pé ọbẹ̀ tó bá lọ mọ́ pé ìwòsàn pé wọ́n fi àdí sí àsáró wọ́n fi
àti fàdímọ̀kọ rí ọ̀làlà pé ọ̀fàdímọ̀kọ àwọn kankan bẹ tó yẹ torí pé jínù fún rẹ̀ àwọn náà máa gbóúnjẹ wá bó ti jọjá sí pé àdánwò yìí lè wá látọwọ́ máa dámà láti lè fi ṣèyàn jàǹbá jínù náà máa gbóúnjẹ wá láti lè fi ṣèyàn jàǹbá sí àlìjánu máa ń ṣeré lára ẹlòmíì o téèyàn bá fàṣíkà rúlẹ̀ yóò máa lọ yóò máa bọ̀ ó bá lọ ọlọ́láàfíà ó bá yìí tún darí padà wàhálà ti tún dé ìbẹ̀nu ẹlòmíì yóò lọ́láàfíà látàárọ̀ tó bá ti dẹ̀yìn àṣírí báyìí wàhálà ti dé tílẹ̀ ó fi mọ́ látago 4 ìrọ̀lẹ́ ni wàhálà ọmọ wọlé tán ní òní lálàáfíà mọ́ àwọn eléyìí la máa fi dìtẹ́ ti pé ó súnmọ́ pé àlejò kan gbé ara ẹ̀ sẹ́ni tó bá gbóúnjẹ yìí wá tó bá jẹ́ pé oúnjẹ tí ó jẹ́ pé jìnnà ni tẹ́ pé poison tó bá ti tají lójú oorun àkóbá tí oúnjẹ tí yẹn bá jẹ lójú oorun tó lè ṣe fọ́mọ èèyàn èyí tó fi wá mọ̀ yìí pé ó dàbí pé oúnjẹ tó jẹ yìí kì í ṣe oúnjẹ lásán poison ó wá lè wá látọwọ́ èèyàn ó lè wá látọwọ́ àlìjánu èèyàn tí wọ́n ti bá ṣàìtàn wọ́n ti lẹ̀pọ̀ mẹ́sù àwọn àtẹ̀sù ni wọ́n jọ ń wọ̀ yájà wọ́n lè gbóúnjẹ fún yàn lójú oorun téèyàn jẹ torí pé kò rọrùn kálíjànú dáná lójú ayé kó máa lọ kó dé digi kan àbí kó kọjá níbì kan kó bá pé wọ́n pèpè oúnjẹ kan kalẹ̀ kó sì jókòólẹ̀ kó máa jẹ nígbà téèyàn ò yí lórí kò rọrùn kálíjànú ọkàn wá torí pé àwa ò rí wọn àwọn rí wa kò wá rọrùn lójú ayé láìsùn kó kàn pèpè oúnjẹ kan tó lè ṣàkóbá fún àgọ́ ara èèyàn kó kàn gbé wá bí a máa jẹ èèyàn gba ojú ẹ̀ bí yẹn bá mọ̀ ọmọ ẹ̀dá dámà náà ń bẹ tó jẹ́ pé wọ́n ní àǹfààní àti lè súnmọ́ pẹ́kípẹ́kí láti lè gbóúnjẹ fún ọkọ jẹ àmọ́ wọ́n ní ọ̀nà kásìkejì wọ́n lè gbà tójú oorun wá kéèyàn jẹ èyí tó fi wá mọ̀ yìí pé tó bá ti tají ó dà pé ó ti jẹ oògùn èyí tó súnmọ́ jù ó ní pé tó bá ti tají báyìí sísítẹ́mù yẹn máa change ó ní lálàáfíà mọ́ ó rí pé body system yẹn ó máa change wọ́n kàn sáré pé ìrẹ̀wẹ̀sì ara rẹ̀ kàn wò kí ló ṣẹlẹ̀ mo dé la ọ sì lálà oúnjẹ tó jẹun pé mo lálà pé mo jẹ kíní kan kọ́dà èèyàn máa lálà oúnjẹ tó bá jẹ débi pé taste ẹ̀ tó bá tají lójú oorun wọ́n sì máa rí taste ẹ̀ lórí ahọ́n ẹ̀ mo jẹ kíní kan ní tí mo jẹ yìí ọ̀ ní gbàgbé mọ́ lópin ìgbà táìsàn bá ń bẹ lára ẹ̀ aláìní náà lọ́ọ́ máa rántí pé njọ́ táìsàn yìí máa pilẹ̀ ntọ́ ṣẹlẹ̀ sí mi rè bọ́ sí tají náà má kó payà lé ọkàn kò sí dààmú à ń tọ́jú bọlé èyí tó lè fi kó dààmú sínú gbèsè ayé ẹni pé wọ́n fẹ́ wádìí ta ní bẹ́ńdì ẹ̀ ta ló fún ọ jẹ sọdẹ́ni tí ọmọwọ́ mẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ gòrò àwọn babaláwo pè fún ọ àwọn afá kan tẹ̀ yẹpẹ̀ ẹni tí ń wo tẹ̀sùbẹ́ ẹni tí ń wo mi ìyálẹ̀ ìyá rẹ tí ọmọwọ́ mẹsẹ̀ ni wọ́n pè ẹni tó jẹ́ pé kọ́lígì ẹni bí ẹni ọsẹ tó ti ọmọwọ́ mẹsẹ̀ tí ìwọ rẹ sì níjà tẹ́lẹ̀ táwọn bá ti wá wọlé sí ọlá báyìí pé ìyẹn ẹnìkan ní obìnrin pupa kan rí ẹni àfẹ́ yẹn jánà kọjánà kankan o bó bá jánà ni ọ̀ní bò náà bọ́ ti bá wọn street ti ń gbé òun náà ti fẹ́ kú òun bẹ́ẹ̀ kọ̀rọ́nà ni inú ilé tó ti bá òun náà ti fẹ́ change ilé kọ̀rọ́nà ni n tó kù ní pé gẹ́gẹ́ bí mùsùlùmí bu omi wọ́n bá dà pé reaction rẹ pé body system rẹ ti change wọ́n ti jẹ oògùn ti dé nìyẹn má fojú di o bó o bá gbé gbèsè bẹ́ẹ̀ bí mo ti fẹ́ ṣàlàyé yìí oúnjẹ poison tí yẹn bá jẹ sínú ara tó bá jẹ pé oògùn ni míì máa change oògùn ara èèyàn yóò sì di ẹni tí gbogbo èèyàn ibi tó níyì di àbùkù ó sì máa kàn wọ́n torí pé wọ́n fún ọ jẹ ni láti lè ba tiẹ̀ jẹ́ ibi tó lè resort sí ọlọ́run nìkan lọ́mọ flosser tó lè fi floss ẹ̀ dànù òun ni pé kó bu omi báyìí ṣe bisimilahi rahman rahim ní dẹ́tẹ̀lẹ̀ tó bá ti tají lójú oorun kasratul fatiha ayatul kursi kule wallahu ahad kule a'udhu birabbil falaq kule a'udhu birabbin nas qala musa ma jitum bihi sihru inna allaha sayubtilu inna allaha la yuslihu amala al-mufsidin kasi bó bá ti kasi taw da sínú omi yẹn gbé mu bẹ́ẹ̀ bisimillahi ta'ala ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wá fẹ́ ni sẹ́rí tínú ilé téèyàn ń gbé bá ń dọ̀tí tínú ilé máa ń rùn láwọn òórùn kan tó jẹ́ pé àwọn jínù máa láìkì ibẹ̀ ó tó wá máa ń rọrùn láti lè jẹ́ kí àwọn àlìjànú kí wọ́n gbaṣẹ́ burúkú sí fún yàn tínú ilé ọba tó bá máa clean nínú ilé tínú ilé bá máa dọ̀tí tó bá fẹ́ sùn lálẹ́ ìdènà àwọn nǹkan wọ̀nyí òun ni kó tẹ́wọ́ báyìí kul huwallahu ahad
kà á sọ́wọ́ kúlẹ̀ àwọn sọ́ra ìfàlẹ́ kúlẹ̀ àwọn sọ́ra bí nẹ́ẹ̀sì kọ́dà kọ́ ti jẹ́ tẹ́lẹ̀ táwọn dá sí ìpàbí tí Ọlọ́run bá ó kàn fáàmù o ẹ má fojú di o ọ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sẹ́rẹ́ni tó bá jẹ́ni tó mọ́ tẹ́lẹ̀ tí ó máa ń environment ẹ̀ ó máa ń gbogbo inú ilé gbogbo èkúté ò ní kú sínú ilé kọ́ máa gbóòórùn kọ́ máa gbìyànjú báwọn sì sọ́nù wọn ò ní jẹun àjẹkù kan tínú ilé ọmọ ọrùn gbọ̀n àwọn jìnnà láìkì bẹ̀yẹn kọ́ ọ̀rọ̀rùn kéèyàn sunú ilé ìdọ̀tí kọ́ máa lálàá burúkú. wọ́n gbìyànjú máa wẹ̀ lálẹ́ kọ́ tó sùn pàápàá jùlọ máa rin pákó ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí pé àwọn máa ń jẹun lójoojúmọ́ lójú oorun àwọn sì believe wọ́n ní mí ẹ̀ bá sì ti ń jẹ ọ̀nà rẹ̀ ò ní ńlá mọ́nítọ̀ kò ní kankan ṣe pẹ̀lú ọ̀nà ìlà wọ́n ní wọ́n máa fi gba ògo mo ní ẹ lọ bí baba Buhari tí wọ́n sẹ̀ kú lórí ipò ògo wọn bọ́yọ̀ wọn lọ́wọ́ wọn lè ṣàlàyé ntọ́fà irúṣẹ́ tẹ̀ ń ṣe kí ni ò jẹ́ ríṣẹ́ àmọ́ kẹ́ wá believe pé àwọn kan ni wọ́n di ògo yín mú àwọn tí wọ́n di ògo yín mú pọ̀ gan o wọ́n lè jẹ́ mẹ́fẹ́lẹ́ o so ti yẹyin bá n tẹ́ ń pè ló go wọn ni wọ́n ti gba ògo ẹ bá rọ́nà tẹ́ bá fi lè dé dàwúrà ẹ lọ bí baba Buhari former president wa pé ògo yín bolo há sí baba yẹn ó ṣàlàyé ẹ mọ̀ pé kò ní kankan ṣe pẹ̀lú àwọn ajẹ́ o mo ní ẹ máa rìn pákó ẹ máa wà ní mímọ́ kẹ́ tó sùn lálẹ́ pàápàá jùlọ ẹ o miski ambari ni jamid miski ẹ lọ ra gbogbo ní tàǹkan súnà miski ambari jamid ẹ máa fi para ó dáa nọ́mbà ni gbàdúrà wa ni wọ́n lógún àlìjánu òun kàn dáa ìwọ gan láìkì ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí lò gbogbo àwọn ẹ̀mí kíní kan inú ilé rẹ̀ gan ìwọ gan máa gbóòórùn ó sì máa láìkì ẹ lè lo miski náà yìí tẹ́lẹ̀ fi sára ókè yẹn ti wá jẹ ìyẹn ti jẹ́ òògùn n ti ń dààmú ara ẹ̀ body system ẹ ti change àlàáfíà ò sí mọ́ kódà tí yẹn bá jẹun lójú oorun yìí máa ń ṣàkóbá dípò wípé bí yẹn bá ti tí ó bá ti bẹ̀rẹ̀ sí wọnú egungun tó bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀jẹ̀ torí pé oúnjẹ tí yẹn bá jẹ tó bá jẹ poison ni gbogbo ohun tí máa fún yàrá àlàáfíà nínú ara ni máa ń ṣàkóbá fún gbogbo nǹkan máa súnyàn èèyàn dẹ̀ run test wọn ní detect kankan wọn ẹ wà ókè torí pé ọ̀nà tí kìíní ẹ̀ gbà dénú ara ẹ̀ ọ̀nà kan ni tí ń jẹ́ ò lè detect ẹ̀ èèyàn ti wá jẹ́ òògùn lójú oorun ó fọra pé ń tọ́ jẹ́ yìí lágbàtọ́ ti tají ọ̀ lálàáfíà wọn system ẹ̀ change body system ẹ̀ change wọn náà mọ̀ pé bọ́ọ̀ tí ń rò pé orí ń fọ́ ọ lò tútù fẹ́ máa mú ọ lọ́n fura pé kí ló ṣẹlẹ̀ bí ẹni tó ní diabetes ní ṣúgà ó ti jẹ òògùn lójú oorun má wádìí ta ló fún ẹ jẹ ta ní bẹ́ẹ̀ ń díẹ̀ ta ló gbé wá èèyàn ní àbálẹ̀jànú ìyálé ìyá rẹ ní àbábúrò ìyá rẹ ẹ̀gbọ́n rẹ kan ní àbíwá tàtàlẹ́ níjà ìyẹn ọ̀kan wọ́ o solúsàn ni ọ wá gbára lọ́lọ́run nínú solúsàn tó tún lè wá òun ní wípé wá lọ́bi tán bá ti ń ta nǹkan súnà ọ̀nà bíi lẹ́dà nínú bíi sinamọ́rì kórìfàtì la máa ń pè sinamọ́rì ó wá púrìsì mẹ́ta kálukú wọn ló wá ní àǹfààní ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìkànnì túlẹ̀dà ìfún sinamọ́ nìyẹn o sinamọ́ yẹn là ń pè ní kórìfàtì mo kàn wá bí tábàwò síra wọn báyìí ó yàtọ̀ síra wọn àbí ó yàtọ̀ àbí ó yàtọ̀ ó yàtọ̀ àbí ó yàtọ̀ ẹja wò dáadáa original ni méjèèjì yìí ó náà níṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ original one cinnamon gbogbo bí wọ́n bá ti dàgbà sónà ẹ̀ ti máa ń tà ọ ti jẹ poison ti ń da ilé àmọ́ nínú ara ìwọ náà mọ̀ pé kìí jẹ́ pé babaláwo kan ló di tẹ́tí ẹ̀ pé ntọ́ jẹ ní ń da ọ láàmú ìwọ gangan mọ̀ pé látìgbà tó ti jẹun yìí tó ti tají lọ ti lálàáfíà mọ́ tí oògùn tí yẹn bá jẹ poison kìí ṣe lé babaláwo wọn ti di tẹ́tí pé poison lè yẹn jẹ kìí sàfọ́ onítẹ̀sùbá oníyẹ̀pẹ̀ ní ọ̀sọ̀ pé oògùn lẹ́jẹ̀ ìwọ gangan mọ̀ ní lálàáfíà mọ́ ọ wá fẹ́ bọ́lọ̀ wọn sì bọ́ mu kú nínú ara ẹ̀
nínú tí ọ̀tá kẹsàn wa tó lè lò ní kọ́ lọ ra cinnamon kurfat gbogbo tó bá ti ń ta nǹkan súnà rà báyìí kọ́ wá ra mint leaf èmi náà ti fẹ́ lò lè ìtàn ní mint leaf kí ni mo pè mint leaf odi méjì ọ wà wá àjàgbọ́n sátidàmà gbogbo mo ti sọ̀rọ̀ lórí eléyìí tẹ́lẹ̀ dáadáa sátidàmà a wà bu lọ́rẹ́yìn wá gbé kí ni wọ́n ẹni tí ó ti jẹ oògùn wọ́n fún ẹ̀jẹ̀ lójú oorun ọ̀tají ni wọ́n náà mọ̀ pé ó ti gbàlejò gbìyànjú ra cinnamon wá ra ṣúgà normal ṣúgà wà yẹn bù sínú pot wá bu sọ cinnamon yẹn níwọ̀nba sọ sínú ẹ̀ bu mint leaf yẹn bù sínú ẹ̀ wá bu àjàgbọ́n yìí nana n pè sáàmìà o tamarin kí ni mo pè tamarin nǹkan mẹ́ta náà ló wà sálàyé mi yẹn clear sí wa ẹni tó sùn lójú oorun ó wá jẹ poison lójú oorun wọ́n fún ẹ jẹ tó o bá ti tají ni wọ́n náà ó ti mọ̀ pé ó ti gbàlejò kó pa dandan kó lọ lé babaláwo kó wá jẹ pé babaláwo ní ó wá dìtẹ́tì fún ẹ pé ó ti jẹ oògùn àbí kó wá jẹ pálá àfà ní òwò tẹ̀sùbà ní òwò yẹ̀pẹ̀ pé oògùn lẹ́jẹ̀ ìwọ náà mọ̀ tó bá ti tají body system yẹn máa change ìwọ gan mọ̀ bẹ́ẹ̀ ìmí gan tó bá jẹ oògùn tó bá tají lójú oorun ọmọ ẹnu rẹ gan yóò máa rá tí wọn náà mọ̀ feeling tó jẹ yẹn ọ̀dẹ̀ nílé sọ pé oúnjẹ kan báyìí pàtó ni àmọ́ oúnjẹ tó bá jẹ́ pé normal oúnjẹ ni tó jẹ́ pé èèyàn lè lálàá bẹ́ẹ̀ ìwọ gan mọ̀ tó jẹ mọ̀ gbádùn juice yìí o bó bá sì tají ọ̀nà tán bọ́ọ̀ sì máa ń nà tẹ́lẹ̀ tí kankan ò ní sí àmọ́ tó bá jẹ́ pé poison tó bá ti tají ìwọ náà mọ̀ pọ̀ ti gbàlejò ọ̀ nídìí wàhálà mọ́ tójú bọ́lé èyí tó lè lé fún ọjọ́ ní pé kọ́ máa wá wádìí ta ló fún mi jẹ ta ní bẹ́ńdì ẹ̀mí àti ta ló níjà ẹni tí ọmọ owó mẹsẹ̀ ni wọ́n pè lọ bí tí wọ́n bá ti ń ta nǹkan súnà ọlọ́ọ̀fẹ́ ra cinnamon ra mint leaf ra tamarin òlà ń pè ní sáàmìà òlà ń pè lájàgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí ni kó dà sínú pot bù níwọ̀nba díẹ̀ láàárọ̀ kan tó jẹun wá bu ṣúgà sí jẹ́ kí ṣúgà ó dùn díẹ̀ torí bá o bá da ṣúgà sí gan kò ní hàn nú ẹ̀ ṣe tó bá ti jiná fítà ẹ̀ mú láàárọ̀ kan tó jẹun tó bá tó di lálẹ́ kan tó sùn tó ṣe mí tó mú ló bẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì bí sinilahi ta'ala tó bá jẹ́ pé òun ní ń dà ọ́ láàmú nínú ara ọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run tí ó ní àlàáfíà ọlọ́mọsà bùn wá ní àlàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ níwájú Ọlọ́run bí ó ti gbogbo tó lè sọ́ra ẹ̀dá pé bọ́yá bá kan ó lè gbàgbé kan yọ ó lè ṣe kíní kan yọ kọsẹ̀ yín Ọlọ́run náà ní kí mùsùlùmí ó gbára lé ọlọ́mọsà bùn wá àlàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ níwájú Ọlọ́run èmi náà ń bẹ dáadáa ló jẹ́ ráyè léyìí pé ìwòsàn nínú ìsìláàmù tì nínà mo tún gbọ́dọ̀ ṣàlàyé kò gbọ́dọ̀ lọ láì ṣe ẹ ti dé tàwọ́dà ń bọ̀ mi rí kọ́mẹ́ǹtì ńbẹ̀ yẹn bíbá yìí mo sẹ́yìn padà rí kọ́mẹ́ǹtì nìkan ń béèrè pé kí làwọn lè lò fún ọ̀fà sẹ́ni tí mo kà kalẹ̀ yìí tó bá jí ọ̀fà tó lójú ọ̀tọ̀ nìyẹn tó bá jọ fà tẹ́yìn lé torí pé gbogbo ní tí èso ọ̀fà náà máa ń pè lọ́fà fún yín lẹ̀ Yorùbá o wàá fi ẹ̀ máa ní chronic infection tó ní agbára wọ́n sì ní ọ̀fà ni àìmọye yẹn ni wọ́n ta lọ ọ̀fà ọmọ rí bá wọn èmi ọmọ bíi tí wọ́n ti ọ̀fà ni wọ́n ta lọ́fà ni ọ̀fà tí ọ̀fà bá confam gan kìí ṣe ń tọ́ ní ọmọ wò mí lórí Facebook pé nǹkan dàbí ṣe ń wò yín ni ìwọ ni wọ́n ta lọ́fà ọ̀fà ń bẹ tó jẹ padà títa ni ara ọmọ tẹ́ńtọ̀ wọn ọ̀fà mi sì ń bẹ ojú ni máa fọyàn lójú ni tó bá sì lọ hospital glaucoma làwọn ò rí ọ̀fà ń bẹ tó jẹ pé ìmọ̀ ní ojú bọ́ba wa lójú náà kò nídìí kéèyàn ọdẹlẹ́ bọ àwọn àjẹ́ kankan kì í ta fà ní pé àwọn kan àwọn ni wọ́n ta ọ̀fà wọn láti ibì kan àwọn oògùn kan ní pọ́ìsì máa di
poison tí ẹ bá ń jẹ poison tí ẹ bá ń lálàá lójú oorun pé òun jẹun yìí máa di cancer ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ní cancer tó sì lè fa cancer máa wá bẹ́ẹ̀ ń tà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkà àwọn kankan máa ń result tí yóò ní cancer àwọn èèyàn wà ní cancer o wọ́n ní ọ̀fà ni lódodo wọ́n máa tàyàn lọ́fà tí máa di cancer ọlọ́mọsá kó wáyọ̀ ẹ lo ohun tí mo sọ yìí tamarin ẹ ṣe mint leaf ẹ ṣe cinnamon olampe kurifat ẹ ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú nǹkan òwòsàn súnà kò kéré rárá kódà kí jìnnà máa gbé ara ẹ pé yín kò fẹ́ lọ mọ́ yín wọn ní kìnìkan wọ́n máa ṣe é mu tí ní o tálejò bá tún dé gan tó tún fún wọn mu oògùn tí ìwòsàn tí yẹn máa ń lò tó fi bọ́nú dààmú kò pọn dandan pé aago kan òru aago mẹ́ta òru ọwọ́ afẹ́yìn tilẹ̀kùn ọwọ́ ìmí ègún òtẹ̀ tó ní ṣiṣẹ́ gan tó yẹ pé àwọn tẹ́yìn mọ̀ láwọn ẹ̀yà gbàngàn táwọn gan bá ibi tẹ́ bá ti fẹ́ lògùn bí àwọn gan lè ní ra ìmí lọ́wọ́ dára rẹ̀ láàmú tó bí àwọn orí tiẹ̀ rò àmọ́ wọ́n ti kó payà sí ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀mí ó wá fi epo pupa ó fi tẹ ifá yìí ó wá sọ pé mo nítorí ìkíni ó fẹ́ gba ògo padà lọ bí baba Buhari àti Emefiele ògo tó lérò pé àwọn kan ni wọ́n gba àwọn fámìlì rẹ̀ ni wọ́n ń dínà rẹ̀ àwọn wọ́n lè ṣàlàyé àwọn mínísítà tó gbòòrè bá há sí lọ́wọ́ ọlọ́mọ sàṣàánú ẹni kankan wa Akoba máa mú yàn lálàkàlà ọmọ lálà lọ tó bá fẹ́ súnmọ́ ó sì ta hàn yìí torí pé ibà àìsàn kan tó lágbára ni ọ̀pọ̀lọpọ̀ nítorí bá mọ̀ pé kò bá ọ lára mu jìnnà sí tí wọn náà bá ti mọ̀ pé tó bá ti jẹ kíni tó bá ti jẹ búrẹ́dì ọmọ rẹ̀ pé ara rẹ̀ máa ń fì tó bá ti jẹ sẹ̀mú ọmọ pé ọmọ sín ọ̀ní lálàáfíà mọ́ jìnnà sí i kọ́ lè bá gbáyé gbádùn bá láàfíà ọba tú ọ lára bọ́ ọba jóbìnrin ọ̀ní rí ọkọ gbé ọmọ ṣàìsàn ọkọ bá súnmọ́ ọkọ ní gbádùn ẹ̀ bọ́kọ bá fara kun obìnrin tára ẹ̀ ń gbóná wọn ni kí ló ṣẹlẹ̀ ibà mú ọ ní níjojúmọ́ bẹ́ẹ̀ náà lọkùnrin gbogbo ohun tí a bá lè jẹ gbogbo ẹ̀kọ́ láyé ayé ẹ sì wá gbọ́ orí Facebook kan ẹ̀yin bẹ́ẹ̀ ṣe gbọ́ ògbó padà ẹ̀yin báwọn ayé ó ṣe fìyàn lẹ̀ ìmùlẹ̀ àwọn àgbà àṣìnà àwọn àjẹ́ kí ló wà dé tèmi ò jù báyẹn lọ alábàámi ó lè ké ọfà bí Ọlọ́run bá fẹ́ ẹ jẹ́ kí á lò èyíkéyìí ọfà tí wọ́n máa ń ta mọ́yàn èyí tó le jù kò ní alẹ́ àìnà àkù ọfà ojú tí àwọn èèyàn máa ta mọ́yàn tí èèyàn lè bá yẹn pàdé at any time ó lè bá pàdé nínú plane tí èso ọmọ Nàìjíríà tí ó wú ọ báyìí pé Áfíríkì Nàìjíríà tí ó sì wù ọ pẹ̀lú dáadáa tó ní tí yóò sì dẹ̀dùn ánilẹ̀ ń bẹ̀ náà ìyẹn ló bí ọba ti jí láàárọ̀ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim. ní tó bí tilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n fi ń polówó bẹ́ẹ̀ sì gbogbo yín padà bàbá tàyàn lọ́fà bí wọ́n bá jẹun lójú oorun kò ní rògbòlò wọ́n ń rí ọ̀nà kan àwọn ọ̀nà jẹ kọ̀ọ̀kan sílẹ̀ láwọn ibẹ̀ yẹn torí pé àwọn Christian nọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ògùn àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ Christian yẹn àwọn òsì dákàmọ́ tẹ́lẹ̀ wọ́n ní belief nínú ọmọ omi òun fẹ́ mọ ìràwọ̀ yẹpẹ́ ta ló ń lè fẹ́ ọmọ leo só lè fẹ́ ọmọ iná omi máyì tòrábì àwáhí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mùsùlùmí tó yẹ pé bí ẹ bá ní nírò rí ẹlẹ́bọ ni ẹ́ táwọn àfáà mùsùlùmí bá ti wá jáde sórí mídíà báyìí tí wọ́n bá ti ní àṣírí tí èèyàn fi gba rẹ̀ lọ́wọ́ àwọn kinní kan wọ́n máa ń pè wọ́n máa ń sógun fún wọn wọ́n ń tà ni wọn ò fi sinmi lórí ẹ̀ àmọ́ táwọn mùsùlùmí bá ti gbọ́ yé ẹnìkan ò ní nádọ̀ wọn mọ́ àfẹni tó bá gọ̀ àgọ̀ ẹnìkan tó bá fẹ́ fàṣírí lẹ̀ wọ́n á ní gbogbo ẹ̀wò bẹ́ẹ̀ sì ń ṣíà ẹ̀ tẹ́ ń ṣe kinní kan tó bá bá mi ṣíà ẹ̀ tẹ́ bá bá mi ṣíà program yìí nígbà 20 kinní kan times wo ọ̀ ní kinní kan ìdùnnú àyè máa wò báyìí pé kí ló dé wọ́n ń tà ní o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Christian ni wọ́n ná ọ̀dọ̀ wọn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ lọ chẹ́ẹ̀kì ṣúgà level yẹn wò tó bá yẹ pé ẹ bá chẹ́ẹ̀kì tí wọ́n wá ní kì í ṣe ṣúgà kóòdì máa fà so ti yẹn báyìí ẹ lọ check sugar level yẹn wò tẹ́ bá ti mọ̀ pé ẹ kì í ẹ sí mọ́mi tó nǹkan bọ̀ tẹ́ máa tọ̀ gan kí lè tó mẹ́ ẹ lè tọ̀ bí ẹ̀mẹ́fà ẹ lè tọ̀ bí normal àti nǹkan kan ò bá sí lára èèyàn fẹ́ni tí èdè tọ̀ mọ́ra o tọ́ ọ bá ń pa ìtọ̀ mọ́ di tiẹ̀ ní ọ̀pá dàdà tiẹ̀ ní ọ̀pá dàdà títọ̀ bá ti ń gbẹ̀yàn lọ́tọ̀ àmọ́ tí yẹn bá sùn lójú oorun látàlẹ́ mọ́júmọ́ láti bí 10 alẹ́ tí lè ó fi mọ́ tí nǹkan kan ò bá sí èèyàn gbọ́dọ̀ tọ̀ jẹ ẹ̀mí jẹ́ abẹ́ kan lọ pé mo jí tọ̀
àmọ́ tó bá ti á di pé o bá ti sùn bí ìṣẹ́jú bí 1 hour yóò tún jí o kí ẹ lọ run test gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ayé o wọ́n lè ní àwọn ayé kan níbẹ̀ díẹ̀ o ẹ lọ hospital tó ní ìtumọ̀ lọ́dọ̀ yín ẹ lọ run test.